ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òde akẹ́yìn pé ẹ̀kú dédé wòye ní gbogbo ibi tí ẹ ti ń wà tẹ̀sí mọ́ wa lórílẹ̀‐èdè àgbáláyé ojú tí ń wà kò ní fọ́ bẹ́ẹ̀ sì ni èyí tí ń wà kò ní dé láṣẹ ọlọ́run ọba lónìí sinimá yìí tí a fẹ́ gbéyẹ̀wò òun ni àgbàpẹ̀lẹ̀ rẹ̀ ní Ayeraye apá kejì fáfàní gbogbo ẹ̀yin tẹ̀sán rí YouTube channel fúngbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ subscribe ẹ share ẹ like ẹ comment orí YouTube channel wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a máa ń jomitoro ọ̀rọ̀ lórí àwọn sinimá aládùn sinimá olóyin èyí tí ó bá ní apá kejì la máa ń sọ̀rọ̀ lórí tàbí apá kẹta lónìí sinimá èyí tí a fẹ́ gbéyẹ̀wò ńlá pé àpẹẹrẹ rẹ̀ ní Ayeraye tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ilẹ̀ṣẹ̀ ń pàdé wa ẹ jọ̀wọ́ ẹ like ẹ share ẹ comment ẹ subscribe sórí YouTube channel ẹ má ṣe gbàgbé láti ṣàgó pa ìgbẹ́rẹ́ kó bá lè ta inú lọ́bọ́ nígbà tí àwọn ìròyìn àbájábàlà àwọn sinimá olóyin sinimá aládùn bá ń pọ́npẹ́ sinimá mìíràn bá jáde Ayeraye apá kejì ẹ lè rí wò lórí Liberal TV ibẹ̀ ni wọ́n ti ń ṣó rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ sọ sí inú comment section ìhónú yín ǹjẹ́ ó nẹ́tọ̀ fún apá kejì kí ni orúkọ òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jùlọ ìdí tẹ́ fi nífẹ̀ẹ́ òṣèré náà jùlọ ẹ kọ sórí comment section náà lórí jù báyìí lọ títí ọjọ́ mìíràn ọjọ́ rí ire lójú owó rí èrè lójú gbogbo àmàrí láṣẹ ìdùnmàrí ó dàbọ̀ ire o.